ẹ̀wọ̀n ó jẹ́ sí ó ti rìn ó ti rẹ̀ mí ẹ̀rọ kò ìsàlẹ̀ ọjà ni mo béèrè ìsàlẹ̀ ọjà wọn lọ. ìsàlẹ̀ ọjà. ó ní kébi tó filẹ̀ ọ̀nà sàlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ yẹ tó tó bá ti wá jáde sí títì báyìí. tó bá ti lọ kàn títì kan bẹ́ẹ̀ ó tó yà báyìí tó tó bá ti wá yà bẹ́ẹ̀ yẹ ó kàn títì kan lókè gbẹ̀gbẹ̀gbẹ̀ tó bá ti kàn títì tòkè ó ra wọn lọ́kadà. ó sì èrè. bá ti da fírí báyìí lọ báyìí jáde sọ yóò dá fún ọ pẹ̀lẹ́ o. Akali. Wakili. N gbọ́dọ̀ di fi ayò sádùúgbò yìí. Èmi ń lọ nòkè báyìí ni. Mo ti wá lọ mo wá ní pé kí n dúró kí n kàn sí ẹ̀ wo ọ̀tún kí n wò sí. Ilé ìgbéra. Ọ̀dọ̀ kele mi náà ń lọ. Yájà jọ máa lọ. Ó ní àbúrèkì ni. Ṣé ìtọ́ wa dúró lẹ̀ báyìí? Sórí ọmọ àwọn sẹ́tẹ̀ẹ̀sẹ̀ rí sáde Àmọ̀tẹ́kùn. Èmi gba Àmọ̀tẹ́kùn. Ó sì èrè. Mo wá ní pé kí n dúró wá ní à ń lọ lọ́la pé a fẹ́ lọ ṣe training àbí kí n máa ń pè. Mo wá ní pé kí n dúró bí kí n tiẹ̀ ṣe yásà rẹ̀ wò kí n máa ṣe díẹ̀díẹ̀ kó fi lè mọ́ mi lára. Èmi náà sá Àmọ̀tẹ́kùn rí. Lọ́gbàrún náà. Lọ́dún wo lọ gbà? 1982. Wakili Àmọ̀tẹ́kùn Wakili. Kódà kò sí bá sí máa ń pèsè tí mọ̀. Oya náà jẹ́ pèsè fún kọ́lé bá mọ̀ pé lóòótọ́ lóòótọ́. Ó kọ́ bẹ̀rẹ̀ látòrí left. Oya ló mọ̀ sọ pé left. 70 years old man. Left to right. You are gay rubbish. Left to right. Things that you are doing. Oya. No.